Mo fẹ́ kó ya ilé màmá, ya wọ́n, ya ilé yẹn lọ́ọ̀kan. Kí àwọn èèyàn mọ̀ wípé ìlú tuntun, ìlú kan tí wọ́n ń pè ní ìlú tuntun la wà. Ibi tá a wà yìí, ìlú tuntun ni wọ́n ń pè ìlú tá a wà yìí. Tí ẹ jẹ́ kí n wá sọ pàtàkì kíní màmá ẹ bá bọ̀. Ẹ jẹ́ kí n wá sọ pàtàkì kíní fún gbogbo ẹ̀yin èèyàn. Mo fẹ́ kẹ́yìn gbogbo ẹ̀yin èèyàn kẹ́ gbọ́ wa dáadáa. Mi ì fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó dàrú. Ìlú tuntun la wà, wọ́n pẹ̀lú kan ní ìlú tuntun ní ilẹ̀ Ìkálẹ̀. Ẹ wá máa gbọ́. Tí o bá ti ń ṣàkíyèsí àwọn nǹkan kan nínú àgọ́ ara rẹ, pàápàá jùlọ wọ́n ń pe kinní kan ní atẹ́gùn. Nǹkan tó ń pè ní atẹ́gùn, àwọn èèyàn tó ti ṣe rí wọn ò ní gbàdúrà kó padà sí àwọn láéláé. Tàbí àwọn èèyàn tó bá ti gbọ́ nǹkan tó ń pè ní atẹ́gùn, atẹ́gùn búburú ò ní fẹ́ sí wa. Àmín Jésù. Atẹ́gùn búburú kò ní dọ́dọ̀ wa. Ìyá alágbo tàwa rèé. Ìyá alágbo wa rèé. Ìyá alágbo rèé. Ìyá alágbo àwọn rèé tí a máa ń lò. Ibi tá a ti máa ń wọ wọ́n wá ká tó lè gbéra láti far away bí 6-7 hours journey ká tó lè wá ìyá alágbo wá síbí báyìí. Ó yẹ ká ẹ mọ̀ pé nǹkan tí ìyá yẹn ń ṣe dá yàtọ̀. Ẹ wá máa gbọ́. Nǹkan tí wọ́n ń pè ní atẹ́gùn yẹn, ó ní nǹkan tí ó máa ń lead èèyàn sí stroke. Ìwọ tó bá kàn rí wípé ó dàbí pé pajápajá fẹ́ máa mú ẹ lọ́wọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. Màmá, bó ní ṣe máa ń ṣẹlẹ̀? Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ ṣe atẹ́gùn. Bí bó ṣe ń ṣẹlẹ̀ ní tí èèyàn bá sùn ní alẹ́, á dàbí pé ají ní bí aago kan. Ají lóru. Ají lóru, kò ní rórun sùn mọ́. Àwa máa ṣe bí ẹni pé ibà ní kankan, kì í ṣe ibà o. Kì í ṣe ibà. Yóò dẹ̀ máa lo oògùn bàsí. Ó dẹ̀ máa lo oògùn bàsí. Nígbà tó bá yá, kíní yẹn á dàbí pé èèyàn máa kí sáré la jẹun, kí sáré la jẹun, ara yẹn ti dìde nínú ẹ̀. Àti pé tí ò bá ṣe pé ẹ máa lo tẹ́ bá lo oògùn sí, ara yẹn padà sí ìsàlẹ̀ ṣe kíní yẹn bó ṣe ń wá. Nǹkan tó ń pè ní atẹ́gùn nìyẹn. Atẹ́gùn yẹn ló wá máa ń di nǹkan tó ń pè ní rọpárọsẹ̀. Ó wá ń ṣe mo gbọ́ yín lọ màmá. Ṣé ẹ rí tẹ́ bá mí wà tó jẹ́ pé ó ní pé tẹ́ bá tò ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn kò ní já geregere. Ọ̀rọ̀ yẹn ò ní jáde dáadáa. Yẹn ti lọ. Àwa fún ẹ ní powder kan tẹ́ máa lò. Tẹ́ máa lò tẹ́ máa fi la báyìí kó tó di pé iná ẹ̀ máa padà sí. Bóyá ru powder kan báyìí tá a gbé lọ lọ́dọ̀ yẹn. Powder yẹn powerful gan màmá. Powder yẹn lágbára. Mo fáwọn èèyàn kọ̀ọ̀kan lò. Mo ń gbádùn yín lọ màmá. So irú yẹn ẹ fún ní àjẹ́, ẹ fún ní ẹ̀rẹ́. Ó ní ẹ̀rẹ́. Ó ní ẹ̀rẹ́ extra tẹ́ máa lò. Tẹ́ bá máa lò. Torí àwọn nǹkan yẹn tó bá ti wá bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ti ń lo kíní ẹ̀ sí á padà síbi tó ti wá. Kò lè. Torí yóò padà sí bó ṣe ṣe tẹ́lẹ̀. Olúwa padà sí normal. Kíní yẹn yóò dàbí wípé màmá ẹ bá wò dáadáa, kíní yẹn yóò dàbí wípé nǹkan kan fẹ́ máa dàbí pé ó fẹ́ máa rìn báyìí. Ó wá máa rìn bí ẹyọ. Bẹ́ẹ̀ ni. Ó fẹ́ jọ pajápajá díẹ̀. Kì í tún ṣe pajápajá tán. Ó fẹ́ jọ wípé ẹ̀jẹ̀ ò flow dáadáa. Bẹ́ẹ̀ ni. Kì í tún ṣe pé ìgbà míì yóò máa mú òtútù mú yẹn lẹ́sẹ̀. Àdẹ́ẹ̀lá ẹ̀ tó bá ń ṣe èèyàn á dàbí pé bóyá alátakùn tàdí èèyàn tó máa ṣe báyìí. Tó máa ṣe báyìí atẹ́gùn. Ara àwọn àmì ẹ̀ nù. Àmì ẹ̀ nìyẹn tó máa kó wàhálà yẹn lẹ̀ kó tó di pé a máa lo oògùn tó máa lọ. Bàbá ṣé wá rí nǹkan tẹ́ ń sọ yẹn ẹ̀yin kan ń sọ ni ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ò fura. Lẹ́wà déédéé rí wípé olórí ilé ìdè àwa ní rọpárọsẹ̀ ti mú. Olórí ilé ìdè táwọn rí níjẹta ìdá rọpárọsẹ̀ ti mú. Ṣó náà lọ máa ń dàbí wípé ọmọ ń ròyìn lẹ́sẹ̀ báyìí. Ó ní ènìyàn míì máa ń sọ pé bóyá ìrìnrìn ló ń ṣèun bóyá èyí ló ń ṣèun atẹ́gùn ni o. Atẹ́gùn tó máa ń dùn. Ẹlòmíì tó bá wà lára wọ́n rò pé bóyá wọ́n ti ta lọ́fà wọ́n ní ọfà ni atẹ́gùn ni o. Kí ló wá dé tó fi jẹ́ wípé ilẹ̀ Ìkálẹ̀ ni wọ́n ti ní kinní yẹn? Ìkálẹ̀ ni máa ń ṣe kinní yẹn. Kí ló dé? Iṣẹ́ àwọn baba wa ni. Àwọn baba ńlá wa àwọn ọkọ wa tó ti kú iṣẹ́ ẹ̀ ní àwa ń ṣe torí táwọn yìí ní ìgbà kan wọ́n lè la mú ewé kan wà ní òkú wọn lọ sí orí ọlọ wọ́n bu ẹ̀rà gèrè sí. A máa fi kúkúrú kàbí iyán a máa fi kù jẹ. Kò lè sí àwọn baba wa nítorí wọ́n jẹ àwọn ewé tó dáa nígbà yẹn ṣùgbọ́n náà àwa magí ni a béèrè ẹ̀rà gèrè mọ́ àtọ́bẹ̀ jẹ magí àdèmọ̀ kan tí wọ́n fi ṣe. So ibi ọ̀rọ̀ yẹn àbísí máa ń wá nìyẹn. So
now tí kíní yẹn bá wá ẹlòmíràn wà lọ́mọ lo oògùn òyìnbó sóògùn òyìnbó lágbára lé lórí. oògùn òyìnbó yẹn máa máa store síbẹ̀ tí n bá fún ẹ ní ẹbù kan tẹ́ ẹ bá mú ẹbù yẹn fi pògì mọ́ oògùn tẹ́ ti lò tẹ́lẹ̀ kó oògùn òyìnbó yẹn tẹ́ bá ti sun kalẹ̀ báyẹn ẹ máa rí oògùn yẹn ńbẹ̀ níbi tí atẹ́gùn yẹn tó ṣiṣẹ́ dé ẹ máa rí ńbẹ̀ gbogbo àwọn atẹ́gùn tó bá ti wà lẹ́sẹ̀ yẹn gbogbo àwọn atẹ́gùn tó bá ti wà lẹ́sẹ̀ yẹn gbogbo ẹ máa sún dànù. Kò sí iṣẹ́ rẹ̀ nìyẹn tiẹ̀ yóò gbé kinní yẹn láti òkè. A pa dédé rẹ̀. Bí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bá fẹ́ sọ wá ní àrùn gbajúmọ̀ ni wá ní àrùn olówó ni kì í ṣàrùn olówó ìwọ ló tọ́jú ara rẹ̀ ọ̀pọ̀ nílùú òyìnbó kì í ṣàrùn olówó ìwọ ló tọ́jú ẹ ń sọ̀rọ̀ ìtọ̀ ṣúgà màmá. Bẹ́ẹ̀ni ìtọ̀ ṣúgà tí ìtọ̀ ṣúgà bó ṣe rí yẹn yà sọ pé bóyá ká fi wé kinní kan pé tẹ́ bá ti ń tọ̀ ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin a ti mọ̀ pé kinní yẹn ní nìkan náà ọlòmíràn lè sọ pé kòkè ló ń mu ó fẹ́ wá ní tó bá dẹ̀ ti wá bẹ́ẹ̀ yẹn ó mọ̀ pé kó tó lọ àfi tá a bá fún ní oògùn màmá ṣe é mu oògùn ẹ̀ mo mọ̀ pé ẹyin ìkálẹ̀ mo mọ̀ kí diabetes sábà ṣẹ̀yìn ìkálẹ̀. Bẹ́ẹ̀ni àpò à ń jẹ ewé à ń jẹ ewé tatẹ́ ń jẹ ewé ni mọ́rígbó ewé ni ọ̀rọ̀ yín ti yé mi. sẹ́rí oògùn yẹn tá a bá ti ṣe sínú kẹ́ẹ̀gì nìsín alágbé pamọ́ lọ́jọ́ méje kí ìtọ̀ diabetes yẹn ni ìtọ̀ ṣúgà yẹn tá a bá ti ṣe síbẹ̀ torí tọ̀hún bá tọ̀ gbùrùgbùrù tá a ti rú rẹ̀ rí sáàfún ní kọ́ọ̀pù kan mọ́ kódà a máa wò ó ní ìṣẹ́jú mẹ́wàá tó bá lè látọ̀ a máa wò ó ní ìṣẹ́jú mẹ́wàá tó bá lè látọ̀ ẹlòmíì ìṣẹ́jú sí mẹ́wàá ni ìṣẹ́jú méjì ni a máa tọ̀ kò dé dáa nígbà tó bá yá ní sẹ́wọ́ wa máa gbọ̀n mama mo rí wípé wọ́n ń gbé àwọn èèyàn wá sọ́dọ̀ yẹn wá tọ́jú dáadáa bó ló ṣe ṣẹlẹ̀. àwọn míì nìsín tí wọ́n bá gbé wọn wá ó lè dàbí pé kò lè rìn àwa máa fẹsẹ̀ lélẹ̀ báyìí kò ní lè rìn dáadáa mọ́ ó ní gbogbo ara wúwo atẹ́gùn ti wà lára ẹ̀ nù àmì rẹ̀ nù nílẹ̀ kálẹ̀. ní ìgbà kan wọ́n gbé wúmà kan wá láti ọ̀hún yẹn wọ́n ní wọ́n ti kó ìtagbà tó báyìí nígbà tí wọ́n wá gbé débí mo ní ìtagbà kọ́ o mo ní atẹ́gùn ni. wọ́n wá fún ní ẹbu yìí pé kó lọ síbẹ̀ wọ́n tó bá ti yàgbẹ́ sínú pò tán mo ní kó wá fi kíní rùwò báyìí kó domi sí kó yọ iyẹ̀pẹ̀ tó bá fẹ́ tó báyìí nínú iyẹ̀pẹ̀ wàánú bó ṣe rí yẹn àwọn ìjẹkújẹ bẹ́ẹ̀ ni pé ètìtàn tá a bá gbálẹ̀ sí ètìtàn sáà pé ètìtàn ẹ máa kún bínú ṣe wà nìyẹn. màmá ìtọ́jú ara ẹ rí i pé mi ìfẹ́ ọ̀rọ̀ yẹn ṣeré. bẹ́ẹ̀ni. tẹ́ bá ti pè mí ibi báyìí jìnnà a dẹ̀ ti dé bíbáyìí ti lé ní wákàtí 4 àbáyín pe nọ́mbà yín ẹ̀ láǹfààní àti lè gbé. màmá kan wà bíbáyìí arán màmá yẹn wà yẹn kiri ó wá fi ọkàn wa balẹ̀ màmá ṣe rí ọṣẹ tatẹ́gùn yẹn ó ṣe gbé ránṣẹ́ sílùú òyìnbó. ó ṣe gbé ránṣẹ́ òde ṣe gbé ránṣẹ́ wo ẹgbẹ́ wa ẹjẹ̀ ń wò ná. ẹ rí àwọn tó ń bá mi sọ̀rọ̀ ní ẹ̀kan wo àwọn ní àti kíní ni wọ́n ti bá mi sọ̀rọ̀ US ok àwọn ní wọ́n wá connect mọ́ra wọn wọ́n bẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀ àwọn ní wọ́n bọ̀. ok wọ́n ti mọ̀ yín dáadáa tẹ́lẹ̀. dáadáa wo ẹ máa wo àwọn yẹn àwọn kan nìyí o abá ti mi ò mọ bí mo ṣe mọ́wọ́ fóun yín mo mọ̀ ṣe ó ní wọ́n bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n bá mi sọ̀rọ̀ débì àwọn mẹ́ta kó tó di pé èmi wọ́n tò tẹ́lẹ̀. nẹ́tíwọ̀kì àdúgbò yìí ò dáa nẹ́tíwọ̀kì àdúgbò yìí ò dáa mo ti rí àwọn kinní yẹn bọ̀ nẹ́tíwọ̀kì ò dáa ni. àwọn àdéhùn nìyí. àdíyẹn nílé bóun náà ṣe máa ń ṣe. àdéhùn yìí nìsí bó ṣe wà yìí tẹ́ bá ti jì í ẹ ṣe báyìí ẹ wá bù sí ọwọ́ ẹ má fi síbí lò ó. ẹ bù sí mi lọ́wọ́ báyìí. mi ò kọ́kọ́ bù sí ẹ ẹ máa pé èmi lo lóògùn. ogun ẹ̀yin lo lóògùn ẹ̀yin lẹ́yìn ọkọ la. ẹ rí àdéhùn bó ṣe rí àdéhùn bó ṣe rí yẹn kò sí bí pajápajá ṣe tó tàbí atẹ́gùn yẹn ó máa lọ ìsàlẹ̀ ni tó bá dẹ̀ tún fẹ́ ṣe titun tẹ́ bá bù tó bá pọ̀ jù báyìí lọ lítọ̀ ó máa yàgbẹ́ ó máa yàgbẹ́. ó gbọ́dọ̀ pọ̀ jù báyìí lọ. ó lè pọ̀ jù ṣùgbọ́n kò gbọ́dọ̀ pọ̀ jù
bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ̀mélòó lèyàn gbọ́dọ̀ máa lò lójúmọ́? Ó máa lò tó fẹ́ sùn. Tó bá ti fẹ́ sùn á lò ó, tó bá dẹ̀ lò ó á sùn ọkàn á tutù. Á dàbí pé èèyàn lo tọ́nìkì ni. Màmá gbélé lọ ń fún ilé owó ìmọ̀ gbélé lọ torí ara nǹkan ẹ wò ó ẹ̀yin èèyàn tọ́jú ara rẹ ìwọ̀nba ni kó sáré owó mọ́ kó tọ́jú ara rẹ kọ́mọ ológo rẹ má lọ di ológo tó jẹ́ pé a ní gbúrú ẹ̀ mọ́ lára tọ́jú ara ni gbogbo wa tún bá wá tí ilẹ̀ kálẹ̀ ẹ̀yin èèyàn tẹ́ ń pè mí káàkiri gbogbo màmá èwo tún lélẹ́yìn. Ọṣẹ ni. bó ni wọ́n ṣe máa ń lu ọṣẹ. Àwọn ọṣẹ yìí ẹlòmíì máa mu sógógóró o bẹ̀tì tó bá ti ní àdé kó máa mu sógógóró. Tá a bá sọ pé orí fọ́ èèyàn àti ìrúrú kó fi síbi yìí yìí orí yẹn máa lọ. Màmá ẹ dúró ẹ ní sùúrù. Màmá o Olúwa dá màmá sí fún wa màmá o Olúwa dá bó la ṣe ń lò eléyìí. Àwọn yìí nìsín àfi ń wẹ̀ ni. Àfi ń wẹ̀ ni. Tí bá sọ pé pajápajá yẹn le káàtì irú ẹ̀ rí tẹ́ bá ti wẹ̀ tán tẹ́ wá fi ọṣẹ yẹn kẹ́ fi para. Yóò fi wẹ̀ tán. Tẹ́ bá fi wẹ̀ tán èèyàn lè fi para. Àkókò wo lèèyàn lè fi wẹ̀. Ìgbà tí táàtún rí ilẹ̀ bá ti ṣú. tí ilẹ̀ bá ti sún àárò òjìji mọ́. Èèyàn ní rí òjìji ara ẹ̀. Èèyàn ní rí òjìji ara ẹ̀. So ìyí tẹ́ bá ti ṣe nìsín tẹ́ bá ti wá lò ó. Tó dábàá sọ pé orí fọ́ èèyàn dáàtì ìrú ẹ̀ rí tó bá ti pò ó sínú kìnìún báyìí kó fi bá orí yẹn kó wá dé fìlà mọ́ lórí báyìí. Sẹ́ẹ̀rí ojú ẹ̀ gbogbo ojú ẹ̀ máa sọ̀kalẹ̀ ó máa wà òkè. Ọṣẹ yẹn ni. Ọṣẹ yẹn lélẹ̀. Ọdẹ ga o ẹ jẹ́ kí n kó ilé sí ibi báyìí. So ilé báyìí iṣẹ́ tó ń ṣe nìyẹn. Iṣẹ́ atẹ́gùn lẹ́kọ̀ọ́ fún mi. Ó sì tún wá kó ẹ̀rẹ́ rẹ̀. Ẹ̀rẹ́ yẹn. Tẹ́ bá lo ẹ̀rẹ́ tá a bá ti si ẹ̀rẹ́ sílẹ̀ tó bá ti da ọjọ́ mẹ́ta lẹ máa mú. Lẹ́ni ọmọ mú lẹ́yìn máa mú. Tó bá sùn tó bá jí yẹn pẹ́pẹ́ gbẹ̀dọ̀ jáde ní ojú àwọn ìdọ̀tí tó wà nú ẹ̀yẹn ó máa kú ó máa wọ. Ẹni tí stroke yẹn ẹni tí rọpárọsẹ̀ yẹn bá ti mú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó bá ti mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni nǹkan tó lè lò. ó pẹ́ kó tó dìde. Ó pẹ́ kó tó dìde torí ó ti pẹ́ lára. Kò fura ní. Yóò ti máa lámì lára. A ti ní àmì ní ara kó tó di pé ó ṣubú lulẹ̀ yẹn. Ó máa gbé èèyàn ṣubú. Ó máa gbé èèyàn ṣubú. Tó bá dẹ̀ ti gbé èèyàn ṣubú wọ́n á gba ẹni tó máa gbọ́ ní ara tó máa fún ní àwọn ọṣẹ àti òdẹ́ àti ẹ̀rẹ́ àti bí ẹbu yẹn. Tó bá ṣẹni tó sanra a máa lo ẹbu yẹn gbogbo àwọn tó bá pàtí tó bá wà nú ẹ̀yẹn asúndànù á wà òkè. Bẹ̀tì kó tó dìde ó máa ṣẹ́ o ṣùgbọ́n á ṣẹ́ fún. díẹ̀ torí pé ó yẹ kó ti bẹ̀rẹ̀ sí ìlò tipẹ́tipẹ́. Màmá ṣé àti ẹni tí nǹkan yẹn ń ṣe àti ẹni tí nǹkan yẹn ò ṣe ṣó lè máa lo ọṣẹ atẹ́gùn. Ó lè lò ó nítorí kò sẹ́ni tí ò sí lára ẹ̀. Ẹni tí ò bá ti sí lára ẹ̀ ẹni tí ò bá ti sí lára ẹ̀ kò lè bímọ. Ní atẹ́gùn. Kò sí ara yẹn ti wà ń bẹ̀ ní àtètèkọ́ṣe. My fans all over the world, this is Mama Alagbo from Ìlú Tuntun. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ farabalẹ̀ mọ́ gbọ́ nǹkan tá à ń sọ dáadáa wípé lórí ìtọ́jú ara ọ̀tọ̀ ni màmá yóò mọ nǹkan kan tá ń pè ní nǹkan bíi ẹ̀yọ̀nú oògùn owó pé kò sí nǹkan tó kan màmá yìí ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ ìtọ́jú ara kí ni tẹ́ gbé fún wa lọ́jọ́ yẹn bó lẹ ṣe fẹ́ bá wa ṣe padà. A máa ṣe. Kí ni powder yẹn. A máa ṣe. Tá a bá ti iṣẹ́ mọ̀ pé àwọn kan ga tó ra odidi ẹ̀. Odidi ẹ̀ lè wọ bí 10,000. Ó lè wọ bí torí alágolo kékeré. A máa fún yín lówó rẹ̀ sílẹ̀ bá ṣe ń lọ yìí. Gbogbo owó yẹn la máa fún yín. Ẹ bá wa ṣe sílẹ̀ tí yín ní kẹ́ ẹ pè wá kó ti wà ńlẹ̀. Ẹ bá wa ṣe sílẹ̀ tí yín ní kẹ́ ẹ pè wá kó ti wà ńlẹ̀. Tiwa ni pé ká wá time ká wá gbé. Ẹ bá ti pè wá gbogbo owó àwọn nǹkan yẹn là á fún yín sílẹ̀ kẹ́ bá wa ṣe. Torí ọ̀pọ̀lọpọ̀ kíní ó ń ṣe àwọn èèyàn o. Ó ń ṣe bàbá ẹni tí nǹkan rìn káàkiri ara rẹ̀ náà pè mí. Atẹ́gùn nìyẹn ó lo oògùn atẹ́gùn sí kò ní rìn mọ́. Aràn ni aràn ni tẹ́ ẹ mọ̀ pé ibi tára yẹn wà yẹn ibì kan ló wà yẹn bẹ̀ ló gbẹ́sẹ̀ lé ó gbẹ́sẹ̀ lé okùn ni kò ní dìde ńbẹ̀ o àti àfìgbà tẹ́ bá ti lo oògùn sí kó tó kó ńbẹ̀
a sọ pé bóyá kíní kan ọfà nǹkan kan yẹn èmi mi ò bìlíìfù ẹ o torí ẹni tó ń gbé wá lọ́jọ́ yẹn gbogbo èèyàn ti rò pé ó fẹ́ kú ni nígbà tọkọ ẹ gbé wá ó ní ṣé obìnrin ò ṣe fọwọ́ náà mo ní mi ò ṣe fọwọ́ náà mi ò gbọ́n méjì ṣùgbọ́n iṣẹ́ tí mo ṣe nìyẹn tó ṣiṣẹ́ tèmi mo dẹ̀ débí mo dẹ̀ fún oògùn ara ẹ̀ dẹ̀ yá ó wà ní òkè pàbàṣẹ sọ̀rọ̀ ìyá ó ti lè rìn ó ti lè rìn ó ti wà òkè ó tó báyìí tẹ́lẹ̀ ibì kan tó sùn sí ibẹ̀ ló ti jẹun ló ti ṣe. ẹlòmíràn ọmọ wò wípé tí kíní bá ti ṣẹlẹ̀ yọba hospital yá. ó yá wọn ò dẹ̀ mà pé kò rí bẹ́ẹ̀. wọn lọ mọ fa omi sí lára. atẹ́gùn kẹ́kọ̀ọ́ omi. tẹ́ bá ti rí i pé wọ́n ti fa omi sí lára bẹ́ẹ̀ yẹn tẹ́ bá ti gbé wọn délé wọ́n omi yẹn gangan òun la tẹ́gùn wọ̀ nínú èrò ẹ̀. kò láìkí omi. kò láìkí omi. ó lè lo oògùn ẹ̀jẹ̀ omi ò sọ yẹn o ṣùgbọ́n ó jọ kó lo oògùn atẹ́gùn yẹn oògùn atẹ́gùn yẹn ní pàtàkì. oògùn atẹ́gùn gangan ni kókó. tí yẹn bá ti kúrò kò sí tá àìsàn bá wá àìsàn yẹn padà síbi tó ti wá oògùn kékeré ló máa lò sí tó dẹ̀ máa lọ. a máa wá sí màmá a fẹ́ wá ǹjọ́ ọ̀nẹ́ ká wá torí mo mọ̀ pé ẹ jẹ́ ká sọ yẹn lẹ́yìn ètò tó ra máa wá a dẹ̀ fẹ́ kọ́ wa ní bọ́n ṣe máa ń ṣe àwọn ewé nílẹ̀ kálẹ̀ ewé mọ́rígbó. mọ́rígbó irú ewé mọ́rígbó yẹn tábà. a lè rí àwọn ewé ẹ̀ ń bí báyìí. ewé ẹ̀ wà ń bẹ̀ yẹn. ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká wé ewé ẹ̀ lọ́nà apá àbúlọ́ wà. apá wà ń bì. ẹ jẹ́ kó ń bọ́ síwájú wa ẹ jẹ́ kó bọ́ síwájú wa mo fẹ́ ká wá ewé yẹn lọ. This is ìlú tuntun ẹbí ṣe ìlú tuntun láwa yìí Òṣòro ọjà Ifẹ̀ kò ṣe ọ̀rọ̀ tí dáadáa this is ìlú tuntun Òṣòro ọjà Ifẹ̀ ibẹ̀ láwa yìí mo fẹ́ jẹ́ kẹ́ fi àwọn ewé yẹn hàn wá. ẹ rí àwọn ewé tó wà ń bì. We are now at Mama's place. àti já níbẹ̀ Mama ìlú tuntun. àti já ní àwọn ewé yẹn ewé márígbó ni. ewé márígbó lílé. Okay. àwọn ewé tá a bá fi ń ṣe ibẹ̀ kò lè sí àìsàn. That is the reason why tẹ́ bá rí àwọn ìkálẹ̀ people àti ìlàjẹ wọn kì í ní àrùn diabetes tán pè ní ìtọ̀ ṣúgà wọn kì í ní àrùn rọpárọsẹ̀ torí wípé wọn fi nǹkan tán pè ní ewé àti ìtọ́jú egbò wọn kì í fi ń ṣeré lọ́dọ̀ wọn. jẹ́ kí n fi òmù ẹ̀hàn ìlàjà wá. ẹ jẹ́ kó tẹ̀lé yín wọn kì í fi ń ṣeré lọ́dọ̀ wọn wọ́n fẹ́ràn ẹ̀ gangan ẹ lè rí àwọn ìkálẹ̀ kí wọ́n ní àrùn yẹn lára rárá. ṣé ẹ rí àwọn ewé yìí àti eléyìí a fi ń sọbẹ̀ ata ni o. ẹ mú pọ̀ mọ́ra wọn. a mú pọ̀ mọ́ra wọn. ṣé ẹ ti rí àwọn nǹkan tí wọ́n ń lò báyìí kí ló kọ ewé lè. ewé lè nísìnyí ewé ìbà ni. ewé ìbà ni. tí bàbá pa èèyàn tí a bá kó wa kó sínú inú ìgùkò ẹ wá bu ọtí sí ó máa lọ. ìbà ni ó dúnkún bíi eléyìí ewé ata dúdú. ewé ata dúdú. ewé ata ru eléyìí la fi àmúmọ́ ilé. wọ́n mú mọ́ ewé márígbó. ẹ̀yà tó mú mọ́ ilé. àwọn ewé mélòó lẹ máa ń ṣe mọ́ ewé ta. a lè ṣe bí ewé mẹ́wàá oríṣiríṣi mẹ́wàá. ẹ wà lọ fẹ̀rọ lọ. ẹ wá fẹ̀rọ lọ a fọwọ́ lọ èyí tá a fọwọ́ lọ yẹn ló dáa jù. ẹ fọwọ́ lọ. so mama a jẹ́ pé àwọn gbogbo nǹkan tá à ń ṣe yìí kì í jẹ́ kí àrùn kó wà nínú àgọ́ ara. Okay. Ṣé mo lè jẹ ewé báyìí? Ẹ lè jẹ yìí ewu mo lè jẹ. èyí lẹ lè jẹ. Ṣé ewé ìtẹ̀jì rè? ìtẹ̀jì kọ́ o. Ewo tún ni. Èyí ewé ìbà ni sẹ́ẹ̀rì. Jẹ́kun ìbà jẹ́. Sẹ́ẹ̀rì kan jẹ́ kẹ́ wò. Báwo bó ṣe jẹ́. Ewé ìbà ni. Ewé tí iṣẹ́ tí ń ṣe lára pọ̀ àbí? Ọ̀pọ̀. Ewé ìbà ni. Iṣẹ́ tí ń ṣe lára ni. Okay. Ewé ìtẹ̀jì ńkọ́ màmá? Ewé ìtẹ̀jì yẹn la fi ń lọ ewé apẹ́ mẹ́wàá. Àwa kò lè rí ọlọ àlọ́ abo ẹ̀rà lórí. Àwa kó ẹja sí àwa fi jẹun. Irú àìsàn yẹn kò lè wáyé mọ́. Kò lè wáyé ewé ata dúdú. Àwọn tí mo bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn wọ́n ti bẹ̀ mí wọ́n ti kó lọ sí ibi tí mo ń sọ yẹn. Wọ́n ti kó lọ iṣẹ́ tí wọ́n bẹ̀ mí nìyẹn pé kí n jọ kí n bá wọn kó wá. Wọ́n gbé wọkọ̀ ń bì í wọ́n lè gbé débẹ̀. Gbogbo ẹni bá fẹ́ kó àgbo lọ sí Èkó máa gbé fún àwọn ọlọ́kọ̀ wọn kó lọ síbẹ̀. Àwa pàṣẹ. Òtí bí ẹ ṣe lè máa jẹ àwọn ewé ìtẹ́yìn wọn láìsàn rárá tó sọ. Bó ṣe jẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni kálẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe ní kálẹ̀ nìyẹn. Ní kálẹ̀ wa nìyẹn.
àwọn ewé kúkúrú yìí nìsín. Ewé ẹ̀gẹ́. Ewé ẹ̀gẹ́ yìí. Ṣé ẹ rí àwọn ewé kúkúrú yìí wúlò fún jíjẹ tó ṣe rí tí a bá sọ pé ìdí èèyàn yọ àti ìrúrú ẹ̀ rí ewé kúkúrú yìí a ṣe àtúnfẹ́ ewé míì mọ́ àwa ṣe pẹ̀lú ọ̀gọ̀rọ̀ àti wá ewé ẹ̀ tán àwa ṣe sínú ọ̀gọ̀rọ̀ àwa gbé fún ẹnìyẹn pé kò lè rí òfàbẹ̀yìn mọ́ láéláé. Ẹni tí díẹ̀ bá yọ. Ẹ o mo ṣe rántí ewé yẹn. So àwọn nǹkan yẹn lè máa jẹ nílẹ̀ kálẹ̀. Nílẹ̀ kálẹ̀. Torí pé mama ṣé stroke mo sábà máa ń ṣe àwọn ará àkálẹ̀. Irọ́ o. Diabetes nǹkan. Mi ò tí mi ò torí kò kọ́mọ̀ ẹni tẹ́ bá rí tó ṣe kì í gbé ibi wọ́n kàn wá láti bì mí kì í gbé bí. Ó sì mọ̀ pé ó máa ń dàgbà dáadáa nílẹ̀ kálẹ̀ ká tó kú. Ó ṣe alẹ́ tó wọ 100 tó wọ kínní irú àwọn bàbá yẹn nìsín ẹ mọ̀ 90 àwọn bàbá yìí kó tó di pé wọ́n kú. Wọ́n dàgbà dáadáa. Wọ́n dàgbà dáadáa. Lovers all over the world, viewers all over the world, we are now at Ìlú Tuntun Ọjàfẹ̀ in Ìkálẹ̀ land in Ondo State láti wá bá màmá wa ìyá tí wọ́n bá wa ṣe àgbo tó jẹ́ wípé a máa ń lò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tí ó wúlò fún àgọ́ ara wọ́n sì máa kọ́ wa a sì tún padà bọ̀ lọ́dọ̀ wọn láìpẹ́ láti wá kọ́ wa bí wọ́n ṣe máa ń ṣe. Màmá ẹ kọ́ wa bá ṣe sọ bẹ́ẹ̀ mọ́rígbó. Máa kọ́ wọn máa dẹ̀ já ewé yẹn lẹ́dẹ̀ wọn máa já ẹlẹ̀ máa pé kó tó di pé wọ́n wá tí wọ́n bá ti wá máa sọ pé wọ́n máa gbé sẹ́rọ tàbí pé wọ́n gbé lọ ẹ̀rọ kí wọ́n lọ papọ̀ kí wọ́n jẹ́ tí ilẹ̀ bá ti mọ́ tí wọ́n bá ti jẹ ewé yẹn tẹ́ rí oyin pẹpẹ máa wà ní ojú wọn báyìí ẹ ti mọ̀ pé ìdọ̀tí ni gbogbo ojú tẹ́ ń wò yí gbogbo ẹ̀ ló ní ìdọ̀tí. Tí n bá fún àwọn ewé kan wà àwọn kíní kan wà tí n bá ti kan sí ojú èèyàn àwọn iyẹ̀pẹ̀ tó máa jáde ń bẹ àtomi kì í ṣe kékeré. Torí pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí iṣẹ́ yín ni iṣẹ́ ìlú yín ni àwọn iṣẹ́ bàbá yín ni iṣẹ́ tẹ́ ẹ mọ̀ ni. Ó kí wa o jákèjádò gbogbo àgbáláyé ẹ má jẹ́ ká pe àrùn kan láàrùn gbajúmọ̀ mọ́ torí pé ò tọ́jú ara ni ẹ má jẹ́ ká pe àrùn kan láàrùn gbajúmọ̀ mọ́ tàbí àrùn big man àrùn big man ni diabetes ulcer àrùn big man ni kí ló kọ rẹ̀ stroke àrùn big man ni pé kí nǹkan àrùn big man kò sí nǹkan kan tó ń jẹ́ àrùn big man Ọlọ́run ò dá wa ká lárùn lára àwa ìgangan là ń fà á màmá. Tí èèyàn bá dẹ̀ wà pé àwọn obìnrin míì ní sí wọ́n ti lè bí méjì wọ́n ní wọn ò ṣe oṣù mọ́ tí wọ́n bá gbé tó ẹ̀dọ̀ èmi kíní máa ṣe máa gbé àgbo yẹn fún ó dẹ̀ máa ṣe nǹkan oṣù ó dẹ̀ máa tún bímọ mi máa gbé àgbo yẹn fún ó dẹ̀ máa ṣe nǹkan oṣù ó dẹ̀ máa tún bímọ mi. Fáwọn tí ò ní nǹkan oṣù wọn mọ́. tí ò ní nǹkan oṣù wọn mọ́ tó dẹ̀ ní díẹ̀ àti kán rí kán lè bímọ mi. Ọkùnrin tó bá jẹ́ wípé àtọ̀ rẹ̀ ò dẹ̀yìn rárá ń kọ́. Ẹ kò sàtọ̀ tí ò dẹ̀yìn ṣé ẹ mọ̀ tí n bá rí i pé ọkùnrin kan nígbà tó wá síbi ó gbé ìyàwó ẹ̀ wá ìyàwó ẹ̀ nígbà tó ti ṣe oṣù ó yẹ kó kọlù kó bímọ ṣùgbọ́n mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ó ní kò wá ni mo ní nǹkan tó wà níbí mo ní ògì ni mo ní àtọ̀ yẹn wà nínú mo wá lo oògùn fún. Ẹni tó wà níbí ògì ni nígbà tí mo lo oògùn yẹn fún ó tọ gbogbo ẹ̀ ní ó dẹ̀ lóyún pé ìyàwó ẹ̀ nígbà tí mo lo oògùn yẹn fún ó tọ gbogbo ẹ̀ ní ó dẹ̀ lóyún pé ìyàwó ẹ̀. Ara ọkùnrin ni kíní yẹn wà ní tiẹ̀ ẹni tó wà lókè ògì lásán ni àtọ̀ yẹn wà nínú iṣẹ́ ti wà ní a máa ṣe. Yóò mọ dùn mọ́ wa yóò mọ korò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Òṣòro Ọjàfẹ̀ Òṣòro nílẹ̀ àti lókè òkun wíwá Yorùbá Dùn online TV all over the world nílẹ̀ àti ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní Amẹ́ríkà ẹ̀yin tẹ́ wà ní United Kingdom ẹ̀yin tẹ́ wà ní Germany ẹ̀yin tẹ́ wà ní Belgium ẹ̀yin tẹ́ káàkiri gbogbo àgbáláyé. This is màmá wa from Ìkálẹ̀ Ìlú Tuntun Òṣòro ìyá alágbo wa rèé o ṣé ti rí wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àwọn náà máa ń ṣe fún wa yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ta mọ́mọ́ láṣẹ Èdùmàrè ẹ̀yin lámọ̀ bá
àwa lẹ́ẹ̀mọ̀ rí àìsàn kan kò ní ṣe wá. ewé ta ewé mọ́rígbó àbí kí lẹ máa ń pè é ewé ọbẹ̀ gbọ́kọlísà kí ló ń pè ọbẹ̀ gbọ́kọlísà. gbọ́kọlísà yẹn máa so ni. ok. tá a bá ti lọ a máa sè yẹn lọ́tọ̀ ni ìyẹn ọbẹ̀ yẹn máa yọ̀ ni. kí ni iṣẹ́ tí ni ọbẹ̀ yẹn ń ṣe lára. ọbẹ̀ yẹn sàmọ́ pé ẹlòmíì ní sin kì í jẹ ilá. Èso gini kìíní yẹn. Èso gini gbọ́kọlísà. Cameraman, do you know gbọ́kọlísà? I know you must know gbọ́kọlísà. Máa kó wá ìjọ tí wọ́n bá wá máa ti rà sí bídè wọn. Tẹ́ẹ̀rí tẹ́ bá ti lọ àìlọ bíi powder ẹ gbé omi ọbẹ̀ yẹn kaná ẹ wá fi po sí báyìí. Ẹ máa sọ̀rọ̀ yín lọ màmá. Ẹ máa fi po sí báyìí tẹ́ bá ti fi po sí ẹ wá dà sínú ọbẹ̀ yẹn. Tẹ́ bá rí nísìnyí á dàbí ọbẹ̀ ilá ni. Ọmọ máa yọ. Ọmọ máa yọ. Gbọ́kọlísà ni. Ọ̀dà orí mi èjìká mi èkún ẹsẹ̀ orí mi èjìká mi èkún ẹsẹ̀ orí mi èjìká mi èkún ẹsẹ̀ tìrẹ ni Olúwa pátápátá. Ẹ wò ká tọ́jú ara wa ká tọ́jú ara wa ká tọ́jú ara wa ó mà ṣe kókó nínú ìgbésí ayé ẹ̀dá èmi ò tọ́jú ara tèmi o àìtọ́jú ara èèyàn ṣé ẹ ti rí bí tí àìsàn pọ̀ jù táàrí náà rí ní inú ibi tí àìsàn pọ̀ sí jù nínú àgọ́ ara táàrí náà rí ní inú yìí ní ń fa gbogbo ọ̀pọ̀ ibẹ̀ láìsàn tí ń dìde ẹ jẹ́ ká tọ́jú ara wa tọ́jú ara rẹ o ọmọ bá ní sọ̀rọ̀ ìkànnì Yorùbá Dùn Online TV àlàáfíà lẹ́kùnrẹ́rẹ́ Ọlọ́run Elédùmarè yóò máa yọ̀ǹda rẹ̀ fún wa atẹ́gùn búburú kò ní fẹ́ sí wa o ó tilẹ̀ òkọ́ mọ ó kéré tó kò ní fẹ́ sí wa o láṣẹ Èdùmarè àdàgbà àdògbò mọ́mọ́ ẹ bá ń kí gbogbo àwọn ẹjú wọ́n sí wọn. gbogbo àwọn ènìyàn mi ó dàbọ̀ báyìí. màmá ń kí gbogbo yín o.